ó bẹ̀ ló ti ju ọwọ́ sílẹ̀. Àwọn àgbẹ̀ padà sínú mọ́tò yẹn kan tó wá announce àwọn ìbọn ìṣẹ́ tó wá sọ pé tí kò fún ọ̀fẹ́ sọ lórí ọ̀kadà. Àṣírí tèmi fẹ́ kẹ́ mú dání nìyẹn. Ṣé rí pé wọ́n mọ̀ọ́mọ̀ lọ gbé Mohbad padà sínú mọ́tò yẹn láti fi lè announce ikú ẹ̀. Ó ti yé yín. Wọ́n lọ gbé mọ́ ọ̀kadà ni wọ́n fi gbé bàbá olówó lọ sí hospital ọ̀kadà. Irọ́ dẹ̀ níbẹ̀ yẹn. Wọ́n lè má gbé ọ̀kadà kankan. But èmi náà mọ̀ pé strict ni inú mọ́tò tí wọ́n gbé Mohbad lọ. Mohbad is dead, Mohbad is dead. Ibi tí strict tí wọ́n ti bẹ̀rẹ̀ gangan nìyẹn. Àbí mo parọ́. First strict tó máa kọ́kọ́ dà síta òun ni nǹkan tí wọ́n ń sọ ń bìbà tí tolani yìí ń sọ. Àánú bàbá Mohbad ló ṣe mí jù. Àwọn àgbẹ̀ padà sínú mọ́tò yẹn kan tó wá announce àwọn ìbọn ìṣẹ́ tó wá sọ pé tí kò fún ọ̀fẹ́ sọ lórí ọ̀kadà. Wọ́n ò fẹ́ sọ lórí ọ̀kadà. Àwọn tó ń pẹ́ lọ máa ṣe DNA òṣèwọ́ ló ń ṣe. Bàbá máa jọ òun ló lọ mọ̀ ṣé ó lè jẹ́ bàbá máa jọ òun ló lọ mọ̀ tó gbé wọn ní. Ó yá o, ibi tó fẹ́ dé yìí, kẹ́ ẹ bá mi la etí yín sílẹ̀ mà, ẹ̀yin abiyamaye, kẹ́ ẹ bá mi gbọ́ ibi tó fẹ́ dé yìí, kẹ́ ẹ gbọ́ nǹkan àṣírí tí àgbọ̀ rí tí wọ́n tún bì báyìí, ẹ máa gbọ́. Tọ́sán ń pa Wùnmí, wọ́n mọ̀ pé Wùnmí gan ń pa irọ́ ni, ẹ máa gbọ́. Ọmọ yẹn jẹ́ kíkan, ọmọ yẹn jẹ́ yẹn náà kò ń ṣe ẹni tó lóòótọ́, ṣùgbọ́n kò yẹ ọ̀kan wá. Kò ń ṣe ẹni tó lóòótọ́, ṣe bẹ́ẹ̀ rí voice note tó sọ pé. Kò ń ṣe ẹni tó lóòótọ́ ṣùgbọ́n yín ò kan àwọn ẹgbọ́ àbẹ́ ẹ̀gbọ́. Ẹgbọ́ àbẹ́ ẹ̀gbọ́. Gbogbo òkè wọn fóònù ẹ̀dà gbogbo ẹ̀dà. Wọ́n rí fóònù ẹ̀ náà. Gbogbo àwọn Naira Marley yẹn, oyè yín, àwọn tó sọ̀rọ̀ àǹdí wọn yẹn. Ẹ ti ọ̀dà sáà náà. Ọ̀gá ẹ̀yìn ń ṣe ẹni tó lóòótọ́. Ṣé ẹ rí bí fídíò tí bẹ́ẹ̀ yẹn ti ń sọ tí bàbá yẹn ti ń sọ pé mo ní fóònù mi wà kí ló ti gbogbo WhatsApp mi kí ló ṣẹlẹ̀? Ọ̀gá ẹ̀yìn náà ń ṣe ẹni tó lóòótọ́. Wọn ò tí ì rí fóònù ẹ̀ ọ̀sìn náà. Ìbíyàn kan ló mú. Because àwọn communication oyè yín at least communication company ó yẹ kán lè bá wọn gbogbo that is part of investigation. So ẹ mọ bó ṣe ń ṣe investigation lẹ wá ń da gbogbo justice irú ẹ máa fojú sunkún àwọn ọmọ yín. Gbogbo discussion anything tó ti wọrí fóònù yẹn ló yẹ kán lè print out kán lè gbé. Ó tiẹ̀ dá ilé máa dọ̀dọ̀ bẹ̀rẹ̀kẹ̀tẹ̀. Òun náà ti slow jù. Ó ti slow jù Mohbad ti slow jù. Gbogbo ẹ̀ náà máa ṣe ẹ̀mọ̀ kó àti fún wa feedback. It is part of investigation na. Tó máa fún wa feedback yẹn ṣe aṣọ́ọ̀kì wà jẹ́ kí wọ́n wò lọ. Bẹ́ẹ̀ mi mọ̀ ni pé bàbá yẹn mọ̀ kankan. Bàbá Mohbad mọ̀ kankan. Bàbá yẹn has nothing. Bàbá yẹn ò ní kankan ṣe pẹ̀lú ẹ̀. Ó kọ̀ jẹ́yàn tó tutù ẹ̀mọ̀ kó tẹ̀ bá ti tutù. Àwọn èèyàn máa tẹ̀ka pásítọ̀ ni kò sí ó ní nǹkan wò pé kí ni ọ̀fẹ́ fọmọ nǹkan ọmọ ṣe jọ́nà bá rí ibi níbí wọlé. Pásítọ̀ ni. Bẹ́ẹ̀ ló ń ṣe sọ pé bọ́ Ọlọ́run ló fún wa Ọlọ́run ló gbà. Táwọn èèyàn ń tàn ṣe sí nǹkan mi. Ṣé wọ́n ti ní wọ́n ló sọ pé wọ́n ní kí ló tó lọ kó fún ọmọ yẹn kó tó sí kó sọ bẹ́ẹ̀ kó fún ọmọ. Wọ́n kàn lo idiomatic kinní fún wọn. Ẹ̀yin fásitì mi ó yá Àyànfẹ́. Sir. Mo fẹ́ sáré ra nǹkan ṣọ́ọ̀bù. Okay, sir, no problem. Ẹ ó yẹ sọ sọ́rọ̀ ọ̀lẹ̀ yìí o.